as we testing boa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Wẹ́yìn tèmi kò ń ṣeré mọ́ báyìí o. Ogun yìí ti wọlé tán o. Sunday Igboho, Gani Adams àti gbogbo àwọn tí wọ́n lẹ́nu láti lọ bá àwọn pípò ìjà. Wọ́n ní kò ń ṣe pé ká máa dagbádá kiri, kó ní kálukú máa rìn káàkiri, kán máa ṣe kámẹ́rà, kán máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mọ́ o. Ogun yìí ti wọlé dé. Àárín ó ń ṣẹlẹ̀ ní Zamfara, ó ń ṣẹlẹ̀ ní Borno, ó ń ṣẹlẹ̀ káàkiri, ó ń ṣẹlẹ̀ ní Kwara. Bí eré ó ti dé ìlú Ondo. Ìgbà tó dé ìlú Ondo náà wọn tí ìgbà pé tí ìwọlẹ̀ Yorùbá nísìn ó ti wá wọ ilẹ̀ Ọ̀yọ́ báyìí. Tẹ bá rí àwọn ọmọ tí wọ́n ní wọ́n lọ kó, kò tiẹ̀ ń ṣe àwọn àgbàlagbà ni wọ́n ní àgbàlagbà tó wà ń bẹ̀, wọ́n ní kò ju méjì lọ. Wọ́n ní àwọn tí wọ́n kó ó lé ní 40. Wọ́n ní àwọn tó dẹ̀ kó bí ọmọ ọdún méjì, bí ọmọ ọdún mẹ́ta, bí ọmọ ọdún mẹ́rin. Wọ́n ní tó dàgbà ju bẹ̀ gan-an kò tí lè ju 7 years old lọ. Wọ́n ní bàbá Adebayo dẹ̀ sọ, wọ́n ní àwọn ti sọ pé nígbà táwọn rí Alaafin Ọ̀yọ́ tó lọ kí ọba jẹba, àwọn ti sọ pé nǹkan míì máa tẹ̀yìn kí ní ìjáde pé àwọn pípù yìí, àwọn oníṣẹ́ láabi yìí wọ́n máa kọjú sí wa ní ilẹ̀ Yorùbá. Òun lógun yìí ti wọlé Yorùbá tán o. Sunday Igboho, Gani Adams kò ṣe ìgbà táwọn ènìyàn máa jà tẹ́ ẹ máa ní ọkàn ló superior ọkàn superior ọkàn. Ẹ wò ó, èyí tẹ́ ń pariwo ó ti tó. Ẹ lọ kọjú sí àwọn pípù yìí. Showcase lóníkálùkù yìí showcase káàkiri. Nísìnyí wọ́n ti need láti jà báyìí because àwọn ọmọ tó ń kó yìí wọ́n ní wọ́n tiẹ̀ lè sọ. Àmọ̀tẹ́kùn Oòduà wà ń bẹ̀. Òun ló ń ṣàlàyé nínú fídíò yìí. Ó ní kò ń ṣe pé wọ́n ní òun rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni. Wọ́n ní bóyá private school méjì àbí public school méjì. Ó dà pé wọ́n ní public school méjì àti private school ẹyọ kan. Ọ̀nà àwọn ọmọ tó ń lè kó yìí wọn ti tó dàgbà ju bẹ̀ 7 years old. Ẹ wò ó, eléyìí ó ṣe ní láàánú gan. Bàbá Adebayo rojo ìpè àdúrà lé àwọn pípọ̀ ìlórí. Ẹ wo, kò wá ṣe àdúrà nìkan. Àwọn Sunday Igboho, Gani Adams ó ti tó tàǹtà máa jáde, kò ń ṣe ká máa gbọ́ orúkọ Àmọ̀tẹ́kùn Oòduà kìnìkan irú Àmọ̀tẹ́kùn ìjà ẹkùn irú ẹkùn. Ó yá kẹ́kùn yẹn wá jáde wá tiwa ẹja àtẹ̀kọ́ ọ̀gbọ́ lẹ́nu Àmọ̀tẹ́kùn Oòduà ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ ẹja àjọgbọ̀. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. Ẹ wo ara mẹ́rìírí mo rí orí ológbò látẹ̀ o. Mo wà lágbègbè Yawọ́ta Aláwùsá àti ẹsẹ̀lẹ̀ ẹ̀sìn ẹ̀lẹ̀. Ìtọ́sẹ̀lẹ̀ mi yìí kọjá àwàdà o. Ìmọ̀ nǹkan tí wọ́n sọ fún yín, ìmọ̀ nǹkan tẹ́ ń gbọ́ látàná o. A dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ Gọ́vùnà Ṣèyí Mákindé tó jẹ́ His Excellency Gọ́vùnà Ṣèyí Mákindé, the Governor of Oyo State, àti bàbá Bọ́lá Ahmed Tinubu. Torí a gbọ́ pé lẹ́nu àná oríṣiríṣi àwọn security personnel ni wọ́n ti kó dá wọn lù yìí. Àmọ́ ẹ má jẹ́ n parọ́ fún yín, níbi ìwọ̀n òkú àgbàlagbà o. Àwọn ọmọ wẹ́rẹ́ ọmọ ọdún méjì ọmọ ọdún kan ni wọ́n kó ń bí o. Àwọn tí wọ́n kó ní àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta ìlú mẹ́ta ni wọ́n ti kó yàn àti sùkúù mẹ́ta. Public school méjì, private school kan. Àwọn èèyàn tí wọ́n kó ní ìlú yìí láwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kìí sọ̀rọ̀ èèyàn 40 o. Àgbàlagbà tí ń bẹ ń bẹ èèyàn bíi méjì ni. Gbogbo àwọn yòókù àwọn ọmọ ọdún méjì, ọmọ ọdún kan, ọmọ ọdún mẹ́ta èyí tó dàgbà jù nínú wọn ọmọ ọdún méje ni. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, olóyè Sunday Igboho, bàbá wa Gani Adams, gbogbo lọ́balọ́ba káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ mẹ́jà wòrán o. Wọ́n ní ikú tí ń pa kíní kan ẹni. Òwe ní ń pa fún ni o. Eléyìí èsèré o. Mo wà ń bẹ̀ ni o. Wọ́n ní Gani Afiki ìrù ọ̀tá mojúbà yàtọ̀ láwọn tí wọ́n pa lánàá. Kì í sọ̀rọ̀ èèyàn kan wọ́n pa ń bí lánàá, kì í sọ̀rọ̀ èèyàn méjì o. Ẹ dákun, ẹ ṣàánú wa o. Agbègbè Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ láwa ìlú yìí kò jìnnà sọ́yọ́, kò jìnnà sọ́gbómọ̀ṣọ́ ni wọ́n ń gbé àwọn ìlú yìí o. Ẹ gbà wá o, ẹ mọ́ wòrán o. Lóòótọ́ àwọn security personnel wa ti débì, àmọ́ kí wọ́n ráwọn ọmọ yẹn bá wa kó wá lájú àtàlàáfíà lórí ìdòmọ́ wa o. Àwọn ọmọ kéékèèké, ọ̀rọ̀ genocide tí wọ́n máa ń gbọ́ lórí àwọn ọmọ wẹ́rẹ́, àwọn eléyìí genocide yìí tí wọ́n ń ṣe wọn. Àwọn ọmọ wẹ́rẹ́ tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ kóyàn, ẹ kó àwọn tó lè sọ pé tí ń ṣe mí nì ọmọ ṣe o. Shami Jeskeste Olúwa. In Jesus' name alone. Nígbà tí ọba Ọ̀yọ́ lọ sí Jẹ̀bà. When the king of Oyo was going to Jẹ̀bà, tó lọ bá ọba Jẹ̀bà. he went to meet the king of Jẹ̀bà. Tó wá padà dé. And when he came back, Ó sọ fẹ́ nìkan. I told someone, Ó lè máa wo I said, look at it very well. àwọn Fúlàní wá kó àwọn èèyàn nílùú Ọ̀yọ́. Fulanis will come to kidnap people in Oyo town.
Ìgbà tá a máa gbọ́ news láàárọ̀ yìí. By the time we heard the news this morning, Wọ́n kó àwọn ọmọ school. they kidnapped some students. Wọ́n pa vice bóyá principal or headmaster. They killed vice principal. Wọ́n tún pọ̀ lọ́kadà kan. They killed one other man. Wọ́n sì kó àwọn ọmọ school lọ. And they went with the students that were kidnapped. Ọlọ́run mo bẹ̀ ọ́. God, I beg you. Gbogbo àwọn S-men ni. All herdsmen, O ti ń pa àwọn rẹ́ kúrò lórílẹ̀‐èdè. you've been erasing them from the nation. O ti ń pa àwọn rẹ́. You're already erasing them. Àwọn tó kù. The remaining one. Jẹ́ kó parẹ́. Amen. Gbogbo àwọn S-men tó wọ ilẹ̀ Yorùbá. All the herdsmen that have entered into Yorubaland, Tàbí tó wà ní Niger tó sì kù sí Niger Delta. or probably Niger Delta, Tó wà ní Middle Belt. or in Middle Belt, Tó wà ní ilẹ̀ Igbo. or in the East. Gbogbo àwọn S-men tó wà ní ilẹ̀ Hausa. All herdsmen in the northern part of the country. Àtàwọn tó wà ní ilẹ̀ Kwara. Herdsmen in Kwara Ẹ State. ṣàmì dáadáa. Say amen very well. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run. Holy Spirit, authority of heaven. Ó yá pa wọ́n rẹ́. Amen. Ẹ bá ń ṣàmì mo bẹ̀ yín. Say amen with me, please. I beg of you. Gbogbo àwọn ajínigbé yìí. All these kidnappers. Gbogbo àwọn ajínigbé yìí. All these kidnappers. Ní gbogbo àwọn ẹ̀yà tí mo In dárúkọ. all this tribe that I've mentioned. Ẹ̀mí mímọ́ ó yá pa wọ́n rẹ́. Amen. Àwọn S-men tó kù iṣẹ́. All these herdsmen that are remaining. Ẹ̀mí mímọ́ Holy Spirit. mo fẹ́ ó ṣe kankan. I want to do something special. Mú ẹ̀mí wọn báyìí. Take their life now. Lọ fi tọrẹ fún ikú. Go and give it and dash it out to death. Ó yá ikú máa mú wọn. Amen. A fẹ́ gbọ́ èsì padà. You want to hear news, but I want to hear result, but Àwọn tí wọ́n kó nílẹ̀ Kwara yẹn. those they've kidnapped in Kwara Àtàwọn State tó ń kó lánàá. and those that they kidnapped Ní yesterday ilẹ̀ Ọ̀yọ́. in Oyo town. Àwọn S-men nìyí. These herdsmen. Ẹ̀mí mímọ́ pa wọ́n rẹ́. Amen. Gbogbo àwọn S-men nìyí. Àwọn bandits All these bandits, all these tí wọ́n herdsmen lérí. that they are posting, Pé àwọn fẹ́ gbé ọba, àwọn fẹ́ gbé joyè. that they want to steal, they want to kidnap king and chief. Pé àwọn máa dalẹ̀ Yorùbá rú. They're going to destroy Yorubaland, the peace Ó of yá Yorubaland. ikú máa mú wọn. Amen. Ikú fi wọ́n ṣèfàjẹ́. Amen. Ikú fi wọ́n ṣèfàjẹ́. Amen. Ní gbogbo ẹ̀yà tó kù ìkàlàáfíà jọba. Amen. Ní Áfíríkà, Asia, Europe, America. Lórúkọ Jésù ní ilẹ̀ Arab kàlàáfíà jọba. Amen. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọgbà ẹ̀wọ̀n títorí òtítọ́ ó yá ẹ jáde. Amen. ẹ wo òun nìyẹn òun la ti gbọ́ tí bàbá Adébáyọ̀ ti rọ òjò àdúrà ìpè àdúrà lé wọn lórí báyìí pé kí Ọlọ́run bá wa mú wọn ni o lẹ́yìn ilé mo fẹ́ kẹ́ gbọ́ àwọn àlàyé tí àwọn aráàlú yẹn ṣe bí ìṣẹ̀lẹ̀ ń ṣe ṣẹlẹ̀ wọ́n ṣe kó àwọn èèyàn ní skul oríṣiríṣi ẹ wo kọ́lọ́n kó gbà wá ní eléyìí ó ti pọ̀ jù ẹ jẹ́ àgbọ̀ lẹ́nu àwọn aráàlú yẹn ẹ máa gbọ́ experience wọn lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe ṣẹlẹ̀ wọ́n ṣe kó àwọn èèyàn ní kíláàsì yẹn wọ́n ṣe kó àwọn ọmọ wẹ́wẹ́ lọ tó fún àwọn àgbàlagbà gbogbo ẹ̀ náà lè máa gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ àjọgbọ̀. ẹ kó bá àwọn tó lè béèrè pé tí mo fẹ́ jẹ dẹ̀ àwọn ọmọ tí ò lè sọ̀rọ̀ ẹ̀yin náà wọ ẹgbọ́n táwọn aráàlú ní ẹ ṣe orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn ọ̀dọ́ ẹ ṣí ẹ̀rẹ̀ kó lè bá gbé bẹ́ẹ̀. Jálọ. Ẹ káàárọ̀ ìyá wa ṣe wà dáadáa. Agbọ́pẹ́ yìí náà jẹ́ olùkọ́ nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní skul tí nǹkan ti ṣẹlẹ̀ tábàmì nǹkan ti ṣẹlẹ̀ tọ́lọ́run jáde ìlú ẹ̀mọ́ láíláí. Ẹ dákun bò ló ń ṣẹlẹ̀ gánṣẹ́ lọ skul lánàá. Ní ìgbà tí adé skul lánàá tó wàá ti fẹ́ bẹ̀rẹ̀ first period a sáré rí àwọn ọkùnrin wọn wọṣọ sọ́jà àwọn kan tí wọ́n wọṣọ sọ́jà láàrin wọn wọ vest bíi black so wọ́n sì lo kinní tí àwọn mùsùlùmí tó wọ́n ń lò wọ́n fi dé ojú wọn wọ́n wá yọ ihò wọ́n yọ sílẹ̀ ọ̀bí àṣàdédé la sáré rí àwọn pásítọ̀ tí wọ́n gbé wa lọ àtàlẹ́ láàrí tí wọ́n ń sáré àlè ṣèkan kíláàsì mi ní kọ́kọ́ wọ̀ tí ṣe kejì kíláàsì àwọn ọmọ kéékèèké òun ni wọ́n kọ́ wọ̀ wọ́n mú mi ní ọwọ́ dání ọmọ ọdún méjì tí mo gbé lọ́wọ́ ọmọ kíláàsì tí mo gbé lọ́wọ́ tó ń ṣe ọmọ ọdún méjì wọ́n sá gba ọmọ òun sáà ń bẹ́wọ̀n òun ṣe gbogbo ẹ̀ tó náà ṣàfihì mí sílẹ̀ pé kí n mọ́ dẹ́yìn ọmọ ọlọ́run agbọ́mọ wọ́n gba ọmọ àwọn ọmọ mélòó wọn kó nu kíláàsì tí kíláàsì ọmọ tí wọ́n kó kíláàsì mi àwọn ni wọ́n pọ̀ jù náà sá àwọn ọmọ kéékèèké
wọ́n fẹ́ nígbà sì gan fún ọba fẹ́ wọ 20. nínú kíláàsì kan bẹ́ẹ̀ni ní kejì kejì ọmọ kankan wà ọmọ ọdún kan wọ́n gbé wọn náà. wọ́n ti gbé lọ àti tíjà. èyí tó dẹ́rù bá yàn wọ́n. Ìjọba àwọn ọmọ kejì ni wọ́n kó bẹ́ẹ̀ni bí 20 nínú kíláàsì. bẹ́ẹ̀ni yàtọ̀ sáwọn ọmọ lọ ṣu 1 premi 1 àwọn premi 5 gan Yorùbá nìkankan wà mẹ́bọ̀ àwọn ọmọ tó sá kò jù àwọn ọmọ kéékèèké tí wọn ti jà lẹ́nu ọmú àwọn ọmọ ní kojú kíjọba dákun àwọn tó bá lè gbà wá o wọ́n dákun wọ́n gbà wá èyí pọ̀ o wọ́n ṣàánú wa o. ìfẹ́ ṣé wọn náà láti gbọ́ lẹ́nu bàbá Adébáyọ̀ bọ́n ṣe ń rọ̀jò àdúrà lé wọn lórí ṣé àdúrà nìkan la máa gbà lórí mátà yìí ni Gani Adams Sunday Igboho àti àwọn tó lẹ́nu nílẹ̀ Yorùbá táìmù ti tó o bí eré wọ́n máa rán gbogbo Yorùbá down gbogbo Yorùbá lànà máa rán ẹ̀ down because wọ́n ti ń pa ọba nílẹ̀ Yorùbá kò sáwọn ọba kankan tó jáde àti ẹ̀rí káwọn ọba jáde wọ́n náà fẹ́ protest fún ọba ẹgbẹ́ wọn wọ́n jẹ́ àwọn ọba gbé nílẹ̀ Yorùbá everybody ń lọ pati àwọn ọba tó kù ń lọ pati normal bíi pé nǹkan kan ò ṣẹlẹ̀ ìyẹn gan wà very very disgraceful kó má lè sí lára àwọn ọba tó má tẹ̀lé àwọn fẹ́ protest Ọọ̀ni of Ifẹ̀ kan tó ní olórí ọba aládé gbogbo nígbà tó ń jẹ́ àwọn ọba gbé ta ló make motion yẹn pé irọ́ àwọn fẹ́ protest but ẹgbẹ́ ordinary person náà jí gbé àwọn Sultan of Sokoto wọ́n máa jáde nígbà tó ń sun àwọn Haúsá kan ní Delta State àbí Edo gbogbo àwọn Haúsá bẹ̀rẹ̀ sí ń protest lórí mélòó náà sun wọn àwọn táwọn ń pa èèyàn 30 pa èèyàn 40 àwọn èèyàn sọ̀rọ̀ so ìjọ wo ni Yorùbá fẹ́ dìde ẹ wò ó ti tásìkò tá a máa dìde o àdúrà nìkan ò rán kinní o lóòótọ́ bàbá yìí ń try ojoojúmọ́ ló máa ń fi èpè àdúrà ránṣẹ́ sí wọn but àmọ̀pàdúrà ń ṣiṣẹ́ but at the same time náà Israel wọn ò dúró de pé àwọn fẹ́ gbàdúrà nìkan wọ́n gbé amọ̀ tank wọ́n gbé fighter jet wọ́n káwọn ọmọ ogun jáde ni so tá a bá káwọn ọmọ ogun jáde ká sọ fún pé enough is enough kìíní yóò ní dúró o ìgbà tó ní pé wọ́n ń pa àwọn ọba nílẹ̀ Yorùbá gan kò sáwọn ọba tó jáde kò sáwọn ọba tó contest ẹ̀ wọ́n protest wọn ṣe nǹkan kan àwọn ọba gan wọ́n ń bá àwọn Haúsá ṣe lọ lójoojúmọ́ torí every time tó bá pa àwọn Sultan of Sokoto síbi kan Emir of Kano gbogbo wọn máa jókòó tí wọ́n ní sọ pé ẹ wá lára wa lẹ pa àwọn ọmọ yín pa lára wa a lè bá yín jókòó bọ irọ́ ni wọn insect kan ṣe yẹn wọn jọ máa gbọ́wọ́ wọn jọ máa ṣe wọn jọ máa rẹ́rìn àwọn ń kú sára díẹ̀ ó wá ti wọ̀lú Ọ̀yọ́ sí àwọn ń pariwo ẹ wò ó ṣàtúntò time kẹ́ dìde ẹ̀yin tèmi ẹ fò opinion sínú comment kí lè ròyìn kí lè feel àtúmọ̀ àmúwá bó bá ṣe ń gbóná òun náà làwọn máa mú wá ó dìgbà.